Ẹ káàsán gbogbo ilé, mo kí wa, a kú àtàárọ̀, a kú iṣẹ́ lénìí. Ọlọ́run Elédùmarè yóò dé ìgbìyànjú wa, Ọlọ́run ó dé ládé. Ọlọ́run ó dé ìgbìyànjú wa, Ọlọ́run ó dé ládé. Kò kú sẹ́ni tó máa ṣe. Ọlọ́run ọba nìkan náà ni ọba tí máa ń dé ìgbìyànjú ládé. Yóò dé ìgbìyànjú èmi àti yín, Ọlọ́run ó dé ládé. Nǹkan tó burú jù fún ẹ̀dá òun náà ni pé kó má tiẹ̀ múra láti gbìyànjú rárá, tí ò dáa. So gbéra tó ń jì tí ń wá nǹkan kan pé òkè owó ni náírà kan yóò ṣe di náírà méjì, wàláì Ọlọ́run ó dé ìgbìyànjú wa ládé. Ẹ má sì ọ̀rọ̀ mi gbọ́, gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́ tó ní lọ́kàn pé iṣẹ́ tí mò ń ṣe nìyí tí ó kó wá fún mi, Ọlọ́run ó dé ìgbìyànjú wa ládé. Ọlọ́run ọba tí máa ń dé ìgbìyànjú ẹ̀dá ládé yóò dé ìgbìyànjú wa ládé. Ẹ má jẹ́ ká sinmi, ká tí ì sinmi. Sẹ́mọ̀ nínú Bíbélì náà wọ́n ní ká máa gbàdúrà láì sinmi. Kò sọ pé ká gbà lẹ́ẹ̀kan ká dá dúró, ó ní ká máa gbàdúrà láì sinmi. Kò sẹ́ni tó mọ ìgbà àti àkókò. Wọ́n ní ẹni tó bá mọjọ́ òwò òun ló mọjọ́ òkú. Ẹni tó bá mọ ọjọ́ òwò òun ló mọ ìjọ́ òkú. So ó túmọ̀ sí pé kò sí kí ló máa ń dífá fún àwọn ọlọ́jà tó jẹ́ pé tán bá lọ ọjà tán bá rí pé ó yá lánàá tán bá rà lọ́pọ̀ sí gbá lónìí, kò sí kó má kúrò ń gbà. Ó túmọ̀ sí pé kò sẹ́ni tó mọ̀ àfọlọ́ ọjọ́ tí ìrìn àjò ẹ̀dá, ìgbìyànjú ẹ̀dá tí ó papọ̀ mọ́ àsìkò tí Ọlọ́run dá fún un pé nǹkan báyìí yóò ṣẹlẹ̀. Ṣùgbọ́n táwa wá dáwọ́ gbìyànjú dúró, kò ní nira títí di ìgbà tí àsìkò tí Ọlọ́run sọ tí Ọlọ́run ṣe fún wa, títí di ìgbà tí àsìkò náà yóò tó, nǹkan kò ní nira. Ohun tí mo fẹ́ kí a ṣe àgbéyẹ̀wò lénìí, òun náà ni fún àwọn tó ń ṣe àwáàrí, àwọn obìnrin tí wọ́n ń ṣe àwáàrí, tí wọ́n ń wojú Ọlọ́run, kí Ọlọ́run Elédùmarè kó dákun bá mi dùn wọ́n nínú, kó jẹ́ kí ọlẹ̀ ayọ̀ kó sọ nínú wọn. Gbogbo ẹ̀yin abiyamọ, gbogbo ẹ̀yin èèyàn, gbogbo ẹ̀yin obìnrin lọ́kùnrin lóbìnrin tí ẹ̀ ń wojú Elédùmarè fún oore ọmọ tuntun, Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kí ọlẹ̀ ayọ̀ kó sọ nínú yín. Wọ́n bí yín ni, dandan ni kí ẹ̀yin náà bíyàn ní agbára lọ́wọ́ Elédùmarè ọba, ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú yín. Ẹ wá dákun, ṣẹ́ni bàbá ṣe ń gbàdúrà, ẹ jẹ́ ká tó máa fi ìgbìyànjú kún un. Ẹ jẹ́ ká máa fi ìgbìyànjú kún un. Tá a bá ṣe ń gbàdúrà, kò sí nǹkan tí àdúrà ò lè ṣe o. Àdúrà ò ní ṣe ti tèmi tí kò sì ní ṣe ti ẹ náà tì. Ṣùgbọ́n ẹ tún jẹ́ kí ká tún fi ìgbìyànjú ká fi kún un. Ìgbìyànjú ayé òkè ń pọ̀ ju àfi tí ò bá ní tó. Wàláì, ìgbìyànjú òkè ń pọ̀ jù àfi tí ò bá ní tó. Ayé òkè ń pọ̀ jù àfi tí ò bá ní tó. Nítorí náà bí a bá ṣe ń gbàdúrà, ẹ dákun, ẹ jẹ́ ká máa fi ìgbìyànjú kún un. Gbogbo àwọn nǹkan yìí lójú ti tèmi, òun náà ni Ọlọ́run máa ń wò. Ó fi máa ń wò pé ẹni yìí ní sá kiri nítorí mi, nítorí pé n tó fẹ́ látọ̀dọ̀ èmi Ọlọ́run yìí sì fi fún un. Ẹ má jẹ́ ká jókòó tẹ́tẹ́rẹ́. Àwọn nínú kinní wọ́n ní kánlẹ̀kùn. Ó túmọ̀ sí pé ìgbà tó bá wà, ìgbà náà láà fi fún ọ. Sọ pé kó dúró, ó ní kan ilẹ̀kùn yẹn, ẹ dákun, ṣebí láti béèrè ni. Láti béèrè ni. Ṣùgbọ́n ká má sáré àpàsápàjúdé, òun ni ò dáa. Gbogbo abiyamọ, gbogbo obìnrin tí wọ́n ń retí oore tán ń bẹ lọ́hùn fún oore ọmọ, Ọlọ́run Elédùmarè yóò bá mi dùn wọ́n nínú, ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú wọn lọ́dún yìí, ní orí oṣù tí a wà yìí, kó tó parí lágbára lọ́wọ́ Ọlọ́run, ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú yín. Ntẹ́ wá lọ́yìn ọdún yìí tẹ́ lélélé tí ò tó tọ́lẹ̀ ayọ̀ yẹn ò tí ì sọ, tí ò tí ì rí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè, ọdún tó bá fẹ́ pé ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú yín.
gbogbo àwọn tó wá juwọ́ disẹ̀ sínú á gbóhùn ìyá á gbóhùn ọmọ. Obìnrin kan pè mí, ó kálàyé, ó ṣe àánú ẹ̀ ṣe mí, ó lóun ti náwó pé pẹ̀lú gbogbo ẹ̀ náà orí ọ̀ ni. Ṣé ẹ rí àwọn àkíyèsí kan wà tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ṣe o. Ṣé ẹ rí gbogbo àwọn ìgbìyànjú, àwọn kan wà tó jẹ́ pé àfọwọ́fà ní láti ilẹ̀ o, pé àfọwọ́fà ní láti ilẹ̀ tó jẹ́ pé wọ́n ti fi ọwọ́ fà, bóyá nǹkan tó le, pé bóyá níbi ìrìn tí wọ́n ti rìn síwájú sẹ́yìn tó jẹ́ pé ó ti ba nǹkan kan jẹ́ nínú ilé ọmọ tó jẹ́ pé lè jẹ́ kó ọlọ́mọge mi wà kan tó ti gbélé ọmọ ẹ̀ kúrò, tó jẹ́ pé wọ́n ti gbélé ọmọ ọlọ́mọge dẹ̀ ní o látàrí ohun tó ti là kọjá nígbà tó wà ní sísí. Irú nǹkan báyìí ó lè ṣe okùnfà, lóòótọ́ kò sí nǹkan tí Ọlọ́run ọba mi ò lè ṣe, kò tíì sí pé nǹkan báyìí Ọlọ́run ò lè ṣe, kò sí o, ṣùgbọ́n mélòó tó lè ṣe tí ò ní ṣe ló pọ̀ jù. Láàárín ìṣẹ́jú kan sí méjì Ọlọ́run lágbára láti sọ èèyàn di olówó, ó sì lágbára láti sọ èèyàn di tálíkà. N tó lè ṣe tí ò ní ṣe tàbí tí àsìkò tí àti ṣé ò tí ì tó ló pọ̀. Nítorí náà sẹ́rí ẹ̀yin àgbàlagbà ẹni tá a bá tá a máa tọ̀ ni, tá a bá tọ̀ yóò dẹrùn nídìí. Ó túmọ̀ sí pé kí ẹni yẹn gangan pé lára àwọn tí ọ̀rọ̀ mi dálé lórí lónìí ni àwọn tí wọ́n ń ṣe àwáàrí o. Ẹ jẹ́ kí wọ́n lọ sí hospital láti lọ ṣe àyẹ̀wò. Tí wọ́n bá ṣe àyẹ̀wò, tí àyẹ̀wò bá mú jáde pé kò sí nǹkan kan tí ń ṣe wọ́n, tẹkinọ́lọ́jì ilẹ̀ Yorùbá títí àwa Yorùbá náà wà láti lè ṣe ìtọ́jú tí àyẹ̀wò kíní bá ti gbé jáde pé kò sí nǹkan kan tó ń ṣe wọ́n o. Pé kán sì dúró kán máa gbàdúrà, Ọlọ́run ó ṣe. Ẹ jẹ́ ká fi àwọn ìgbìyànjú kọ̀ọ̀kan ká fi kún. Ẹ jẹ́ ká wò oríṣiríṣi ní nǹkan tí àwọn bàbá wa máa ń lò fún àwọn tí wọ́n ń ṣe àwáàrí tó fi dórí àṣejẹ, àgbo, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni wọ́n máa ń lò pé kí ó lè rí bá a ṣe ń fẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Gbogbo ibi tí wọ́n ti lọ, gbogbo ìgbésẹ̀ tó ti gbé lórí pé òun ṣe àwáàrí pé kí Ọlọ́run kó dùn ọ́ nínú, Ọlọ́run ó sì dùn ọ́ nínú, ọlẹ̀ ayọ̀ ó sọ nínú ẹ̀. Nǹkan méjì tí mo fẹ́ fi sílẹ̀ yìí, tested and confirmed ni fún obìnrin tí àyẹ̀wò ti sọ fún pé kò sí nǹkan kan tó ń dá dúró, pé kò sí nǹkan kan tí ń dá dúró. Ẹ má sì mí gbọ́ o, ó ti lọ ṣe àyẹ̀wò ti wá sọ pé kò sí nǹkan kan bí ti wù ó mọ tí ń dá dúró. Ẹ jẹ́ kí n tún mẹ́nu bà kinní kan, ìgbà míì wà tó jẹ́ pàrọ̀ ọkùnrin ni nǹkan wọn ń wà o. Bẹ́ẹ̀ ni, tẹ́ bá fẹ́ lọ ṣe àyẹ̀wò tọkọ-tìyàwó tí wọ́n ń wojú Ọlọ́run tí pé àwọn ń fẹ́ nǹkan báyìí, ẹ jẹ́ kí àwọn méjèèjì kan lọ ṣe àyẹ̀wò. Ọkùnrin míì wà tó jẹ́ pé nǹkan ọmọkùnrin ẹ̀, àwọn omi tó lè di àtọ̀ tó lè di ọmọ, àwọn ẹyin tó lè di ọmọ tó nǹkan kan nínú kinní ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ yóò máa di ẹrù yẹn lérí obìnrin pé àkókò ń gbìyànjú. Wọ́n lè ní ṣe bó ti fẹ́ nìkan, ó fẹ́ nìkan lóyún, kò míì o, kò míì rárá lójú ti tèmi o. Ìdí ni pé ó níye tí kinní yìí gbọ́dọ̀ tó. Nígbà míì dẹ̀rẹ́ n tó ń jáde lára ọkùnrin sára obìnrin, ẹ mọ̀ pé àwọn eléèbó sọ pé ó níye. Lọ́kì lè wà ńgbà míì tó yẹ pé eléyìí tí ó wọlé kó jẹ́ eléyìí tó wà láàyè tí ó wọlé sí ara obìnrin. Ọ̀rọ̀ sì máa wáyé lórí ẹ̀ ní àárín yẹn. Ẹ jẹ́ kí tọkọ-tìyàwó kán lọ ṣe àyẹ̀wò, kí àyẹ̀wò gbé jáde pé kò sí nǹkan kan tí ń ṣe àwọn méjèèjì. Tí àyẹ̀wò bá ti gbé jáde pé kò sí nǹkan kan tí ń ṣe àwọn méjèèjì, pé wọ́n pé kò sí nǹkan kan tí ń dá àìtí ìròyìn ní wọn dúró. Lálákọ̀ọ́kọ́, ní ọjọ́ tí obìnrin bá parí nǹkan àlejò rẹ̀, ẹ jẹ́ ká wá ewé làálì. Ewé làálì gbogbo wa la mọ̀. Ṣé ẹ rí ewé làálì yìí?
á lọ tá bá ti lọ kúnná á wá fi omi àgbọn á fi sè lásì jẹ pẹ̀lú ẹja àrọ̀ á gé ẹja àrọ̀ láfi sè jẹ ni obìnrin yẹn ó fi sè jẹ níjọ́ tó bá parí nǹkan àlejò bẹ́ẹ̀. Ṣé rí lẹ́yìn yẹn tó bá ti jẹ àsèjẹ yẹn tó wá ka ọjọ́ méje lẹ́yìn rẹ̀ tó parí tó jẹ àsèjẹ yẹn yóò tún jẹ àsèjẹ kejì. Kí ni àsèjẹ kejì? ń bọ̀ náà. Best Way Ventures ní ilé-iṣẹ́ aṣelélẹ́ṣọ̀ọ́ tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó sì tún gbà wò bọ̀ wálé ọ̀gá nìkan láwùjọ àwọn òkúta síbálágbára níyọ̀ láàárín àwọn èèpẹ̀ ògúnná gbòǹgbò ní Best Way jẹ́ nínú abániṣelélẹ́ṣọ̀ọ́ ilé-iṣẹ́ wọn gbóúnjẹ fẹ́gbẹ́ wà láì wọ́n sì tún gbà wò bọ̀ wálé POP suspended ceiling ni wọ́n ń ṣe nílé iṣẹ́ ọ̀hún tí wọ́n bá gbé kalẹ̀ kan sófòófó lẹ́yìn ṣe ni ó dàbí àlìjánná kásẹ̀ sọ́sára ògiri ilé tí ó dàbí ààfin ìgbàlódé ńkọ́ ṣe bára ṣẹ́ wọn ni ẹ pè Best Way Ventures sórí ẹ̀rọ ọ̀múléwọ́ kẹ́ ẹ bá wọn dòwò pọ̀ 08030761850. 08030761850 ní nọ́mbà ìbánisọ̀rọ̀ wọn. Ẹ pè wọ́n lónìí kẹ́ ẹ bá wọn dòwò pọ̀ iṣẹ́ wọn ó dáa púpọ̀. Ẹ jẹ́ ká wá padà sí orí èyí tá à ń sọ lọ. Ní ọjọ́ keje tó ti jẹ àsèjẹ àkọ́kọ́ ẹ jẹ́ ká wá ewé ìjìnwìn ni wọ́n máa ń lò nínú iṣẹ́ kan pé bí mo lówó bí ò ní sòkòtò jìnwìn ni kàṣà ìfẹ́ mi bẹ́ẹ̀ jìnwìn ni ewé jìnwìn ni ẹ jẹ́ ká lọ tá a bá ti wá lọ àsèjẹ náà láfi ṣe ẹja àrọ̀ náà láfi ṣe á wà fọ ẹyin sí ẹyin adìyẹ òróró á fọ sí á wá rò pọ̀ á gbé fóbìnrin yẹn pé kó jẹ alẹ́ ọjọ́ tó bá jẹ yẹn ẹ jẹ́ kí lálẹ́ ọjọ́ náà kí ìbálòpọ̀ láàrin òun àtọkọ ẹ̀ kó bẹ̀rẹ̀ ní agbára ní ọwọ́ Ọlọ́run ní agbára ní ọwọ́ Ọlọ́run ní agbára ní ọwọ́ Ọlọ́run Ọlọ́run ní ọba tó máa ń ṣe gbogbo nǹkan o ṣùgbọ́n ó fi agbára kọ ó fi agbára sínú ewé àtegbò bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ sẹ́wọ̀n pé mo ti sọ síwájú níwọ̀ tí àyẹ̀wò ti sọ pé ó pé kò sí nǹkan kan tó bá jẹ́ pé ẹ̀dá ń da obìnrin láàmú ẹ jẹ́ kó sì tọ́jú ẹ̀dá ilé ọmọ ẹ̀ ló ti fallopian tube kí ni blockage ló bá ní ẹ jẹ́ kó tú ẹ̀ tí ò bá ti sí gbogbo nǹkan ìdíwọ́ tó bá jẹ́ pé jù ni kò sí léyìí tí ò lóògùn nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé jù ni wọ́n sọ pé ó ń fa ìdíwọ́ àti mẹ́nubà iṣẹ́ ẹ̀ náà ó kàn jẹ́ pé bá a ṣe ń ta là ń tọ́ ni sẹ́mọ̀ oríṣiríṣi kọ́ là ń gbà tábàdẹ̀ ti gbà pé bẹ́ẹ̀ yẹn a fẹ́ wò pé òkè o kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n nílò irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí wọ́n lè ṣe alábàápàdé fídíò yìí bó ṣe alábàápàdé fídíò yìí lónìí wàláì oríire ńlá ni wàláì mo tún pe wàláì oríire ńlá nítorí pé Ọlọ́run fi gbígbàdúrà sínú nǹkan tí mo rọra sọ yìí púpọ̀ Ọlọ́run fi gbígbàdúrà sínú ẹ̀ púpọ̀ ẹ gbìyànjú ẹ̀ kẹ́ẹ̀dánwò lẹ́yìn náà ẹ jẹ́ ká wá ọjà àkókò àtòdìdí atari kan kọjú ọkọ̀ kó máa fi mú ẹ̀kọ́ gbóná ẹ jẹ́ kó gbìyànjú ẹ̀ ní agbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ojú tó ń wò mí tí irú nǹkan báyìí tó wà nínú àgọ́ ara wọn tí wọ́n ń larú nǹkan báyìí kọjá ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú wọn gbogbo ẹ̀dá tó bá mi ṣíà fídíò yìí tí wọ́n ń la irú ìpèníjà báyìí kọjá tàbí wọ́n nírú ẹni tó ń larú ìpèníjà báyìí kọjá lẹ́gbẹ̀ẹ́ ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú wọn ẹni tí ò ṣíà ẹ̀ tó ń larú nǹkan báyìí kọjá ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú gbogbo wa o ṣùgbọ́n gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ ẹ bá mi ṣíà ẹ̀ ẹ bá mi ṣíà ẹ̀ ẹ bá mi like ẹ̀ ẹ bá mi comment ẹ bá mi share ẹ wá subscribe sí YouTube channel wa OMOGIESI ẹ bá mi subscribe sí OMOGIESITV ẹ dákun orí àkọ́kọ́ bébí sì máa ń sọ pé nínú àwọn orí tẹ́ ṣe fún wa tó pọ̀ pé bá wa share ẹ ṣe wá lóore ni pé ẹ comment ẹ ṣe wá lóore ni pé ẹ like ẹ ṣe wá lóore ni ṣùgbọ́n eléyìí tó tún dùn
dáadáa níbẹ̀ òun náà ni pé kí ẹ bá wa subscribe sí YouTube channel wa. Oore àkọ́kọ́ mo bẹ̀ yín ni. Ọ̀pọ̀lọpọ̀ lè mọ iye iṣẹ́ yìí nítorí pé wọn ò lárú nǹkan bẹ́ẹ̀ yẹn kọjá. Ọlọ́run ní jẹ́ kẹ́ là kọjá o. Ọlọ́run ọba kò ní jẹ́ kẹ́ là kọjá lágbára lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀ ń ṣàwárí. Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sí yín. Gbogbo àwọn tó wá ń ṣẹlẹ̀ sí lágbára lọ́wọ́ Elédùmarè, ní agbára lọ́wọ́ Elédùmarè, ní agbára lọ́wọ́ Elédùmarè ọba, ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú wọn. Àwọn tó sì diwọ́ disẹ̀ sínú agbóhùn ìyá tó bá ti ń fi orókùn ọ̀tún kúnlẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n máa fi tòsì dìde, wọn ní fàbẹ́ gbà nínú wọn o. Bàbá tí wọ́n pè mí pé ìyàwó àwọn ó ti ń lọ bí ọdún kan àbọ̀ tí oyún tí kò tí ì bímọ, oyún sì ti wà nínú, oyún sì lé lọ́dún kan àbọ̀. Ní agbára lọ́wọ́ Elédùmarè ọba, Ọlọ́run ó bá mi sọ̀ láyọ̀ àtàlàáfíà. Ọlọ́run ó bá mi sọ̀ láyọ̀ àtàlàáfíà. Ọlọ́run ó bá mi sọ̀ láyọ̀ àtàlàáfíà. Mo ò ní fọ̀bẹ́ gbà nínú wọn o. Mo ti sọ̀rọ̀ lórí àṣírí yẹn, mo ti dá wọn lóhùn béèrè wọn. Mo sì mọ̀ pé Ọlọ́run ọba tí máa ń fi àṣẹ sí ọ̀rọ̀ yóò bá mi fi àṣẹ sí. Obìnrin náà yóò máa gba ìtúsílẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lágbára lọ́wọ́ Ọlọ́run. Lágbára gbogbo ojú tó ń wo fídíò yìí. Obìnrin tí mò ń sọ tí wọ́n ní ó ti lo ọdún kan àbọ̀ tí ò tí ì bímọ, lásìkò rẹ̀ sì ti kọjá, ó ti pòyì hospital, pòyì hospital, pòyì hospital. Tí wọ́n bá ti lọ ṣàyẹ̀wò, wọ́n ní ó sì nǹkan kan bẹ́ẹ̀. Oyún sì ni. Tó bá ń ti kúrò tó délé, ayé anamọ́náyé gbogbo èdè o.